Assalamu alaikum wa rahmatulahi wa barakatu. Mo kí gbogbo ẹ̀yin ọmọ ìyá mi nínú ẹ̀sìn Mùsùlùmí. Mo kí yín pé aṣáàkú ọlánú oṣù tá a wà yìí náà ní. Oṣù wo náà la wá ń sọ̀rọ̀ ń pa rẹ̀ yìí? Oṣù Ramadan tí a wà nínú rẹ̀ tó sún wá ń parí lọ yìí náà ni. Bàbá wa Alhaji Ìmáàmù Sulaiman Abdulaziz Adéwálé. Àwọn náà máa mú àkọlé wáàsí náà wá sí etí gbọ̀yìn. Kí ni àkọlé náà? Ó náà ni òru abiyì. Ẹ mọ̀ bá wa ká lọ. Ìkànnì jígí alára kẹrìnlélógún bàbá gbogbo. A'udhu billahi minash shaitani rajim. Bismillahir rahmanir rahim. A kí gbogbo ẹ̀yin olólùgbọ́ wa fún wáàsí tòní. Adẹ̀kíra wa a kú ìgbìyànjú àti máa bá Ramadan bọ̀ láti ìgbà tí a ti bẹ̀rẹ̀ títí tí ó fi dé ibi tí a dé lónìí. Ọba tó ní ẹ̀san rẹ̀ Ọlọ́run dákun má fi dùn ẹnìkọ̀ọ̀kan wa. Bákan náà lẹ́yìn èyí a kí Ọlọ́run ọba ńlá, ọba tó fi oṣù yìí dá wa lọ́lá, àwa fi ìkẹ́kùn àwa kí ànábì wa Muhammad sallallahu ta'ala alayhi wa sallam, kí ọba tó ní wa kó jọ̀ọ́ kó bá wa fi ìkẹ́kùn ìkẹ́ òjíṣẹ́ ńlá ànábì wa Muhammad. Bákan náà a kí iléeṣẹ́ jígí alára media concept. Ọlọ́run má jẹ́ kí iléeṣẹ́ náà, Ọlọ́run má jẹ́ kó bàjẹ́, Ọlọ́run dákun má ṣe jẹ́ kí ó máa lọ síwájú, Ọlọ́run má dá wọn padà sẹ́yìn nígbà kọ̀ọ̀kan. Ọ̀gá wa àgbà tí à ń ṣàdúrà fún, ọ̀gá wa náà ni Adé ọmọ Bánkọ́lé. Gbogbo tí wọ́n bá dáwọ́lé Ọlọ́run jẹ́ wọn máa ní àṣeyọrí lórí ẹ̀. Iléeṣẹ́ yìí Ọlọ́run jẹ́ kó gbòòrò, Ọlọ́run jẹ́ ó débi gíga. Ó ti wá wájú, Ọlọ́run má dá padà sẹ́yìn. Gbogbo tí wọ́n tó fẹ́ kó dé Ọlọ́run dákun má ṣe mú un débẹ̀. Bákan náà àwọn ọ̀gá wa àgbà tí wọ́n wà ní iléeṣẹ́ tí wọ́n ń ṣe alámòjútó, Ọlọ́run dákun má ṣe bá ní dúró ti gbogbo wọn. Gbogbo ọkùnrin tó wà ńbẹ̀, obìnrin tó wà ńbẹ̀, Ọlọ́run dákun má jẹ́ kí wọ́n sì ṣe. Ọmọ yín tó ń bá yín sọ̀rọ̀ lónìí, òun náà ni Alhaji wa Imam Azeez Sulaiman Ọláwálé. Èyí tá a fẹ́ bára wọn sọ̀rọ̀ lé lórí lónìí, òun náà ni iyì àti àpọ́nlé t'Olúwa gbé ka inú mẹ́wàá gbẹ̀yìn Ramadan. Ọlọ́run gbé òru kan kabẹ̀, òru yìí tóbi púpọ̀, òru yìí bùháyà, òru náà máa kàǹkà o. Oríire tí ń bẹ kò sí nínú òru kankan mọ́ àfi déédéé òru ọjọ́ yìí. Kò síbi kankan tá a tún lè wárú oríire yìí sí tá a sọ pé a bá ń bẹ̀ àfi déédéé òru ọjọ́ yìí. Èyí náà ló túmọ̀ sí pé Ọlọ́run sáfẹ́ ṣàánú gbogbo mùsùlùmí, pàápàá ẹni tó bá lè gbìyànjú dé dárájà mùmínù. Torí pé láti gan ní oṣù yìí àwọn olùgbàgbọ́ òdodo, dárájà yìí ó ti súnmọ́ ti olùgbàgbọ́ òdodo kéèyàn tó lè gan ni ẹ̀. Kì í ṣe téèyàn kan máa ń sábà sọ pé mo rí àbí mo kì í àbọ̀wọ̀ mi tẹ̀. Lórí jẹ́ pé tá a bá ti wà ní mẹ́wàá gbẹ̀yìn, ànábì wa Muhammad kì í sùn mọ́, kì í sùn, ìmọ̀ wọ́ òru yìí ni. Ó sì pàwọn náà láṣẹ ká ṣe bẹ́ẹ̀. A máa wá, àmọ́ máa wá síbi ọjọ́ tí ò ní pínpín. Lálẹ́ ọjọ́ tí Ramadan ó di mọ́kànlélógún, ìjọ́ tí ó di mẹ́tàlélógún, ìjọ́ tí ó di mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n, ìjọ́ tí ó di mẹ́tàdínlọ́gbọ̀n, àbí ìjọ́ tí ó di mọ́kàndínlọ́gbọ̀n. Bí tọ́ba tó ní wá gbé kan nìyẹn 21, 23, 25, 27, 29. Bẹ̀rẹ̀ Ànábì ní ká wá sí mo ń bọ̀ fà Olúwa ní anzalnahu fi laylatil qadri. Ọlọ́run ní òru tí mo ń sọ yìí, Ọlọ́run ní mo sọ kalẹ̀ níbẹ̀. Ọlọ́run ní mo gbé àwọn nǹkan kan pamọ́ síbẹ̀, àwọn nǹkan tó tóbi, àwọn nǹkan tó kàǹkà, látara pé mo sáfẹ́ kí gbogbo ẹ̀yin àlìhùmà ànábì ó ṣoríire ni mo ṣe bẹ́ẹ̀. Ọlọ́run ní kẹ́pọ̀ ń bẹ ó bu àyà.
wọ́n máa di ọkàn máa lè látòlè kọ́dìrì. Sóòtì mọ tí ń jẹ́lẹ̀ látòlè kọ́dìrì yẹn gan. Báwo ló ṣe mọ̀ sí? Báwo ló ṣe dá mọ̀ sí? Laylatul Qadri khayrun min alfi shahr. Ọlọ́run ní òru yẹn, ọjọ́ kan yẹn ṣoṣo, Ọlọ́run ní ó lóore ju ẹgbẹ̀rún oṣù lọ. Kì í ṣe ẹgbẹ̀rún ọjọ́ o, kì í ṣe ẹgbẹ̀rún ọjọ́, ẹgbẹ̀rún oṣù. Min alfi shahr. Ọlọ́run ní tí bẹ́ẹ̀ gan ó tóbi, ó bù áyà. Tanazzalul malaikatu waruhu fiha. Ntí ó máa sọ̀kalẹ̀ níbẹ̀, nǹkan tó lágbára ni nínú òru yẹn. Ọ̀nì tí ó bá di òru yẹn, ilé èèyàn kì í fi òru yẹn sùn. Èèyàn kì í fi sùn. Ó máa wà ní, ó máa ka Kùránì, ó máa fi gbogbo òru ka Kùránì, ó máa fi gbogbo òru ṣe àwọn nàwáfíl, ó máa fi gbogbo òru ṣe àwọn ìbádàt. Ó jẹ́ kí gbogbo ohun tó ń ṣe nínú mẹ́wàá ti kẹ́yìn tí a ti wọlé síbẹ̀ yìí, tá a ti wà ń bẹ̀ yìí, ó jẹ́ kó pọ̀ jù tó ti ń ṣe é bọ̀ látẹ̀yìn lọ. Kí ni ó jẹ́ orí bẹ́ẹ̀ ni pé màlẹ́kà Ọlọ́run sọ̀kalẹ̀ sínú ayé lórúkọ náà. Ṣùgbọ́n kẹ́ ẹ má bàa lọ gọ síbi pé ìjọba yìí ni, kẹ́ ẹ má lọ fúnra yín nísìnyí. Ọlọ́run ṣàlàyé ọjọ́ kan pàtó fún òjíṣẹ́ ńlá Ànábì Muhammad. Lẹ́yìn pé ó kàn ṣàlàyé déédéé bí mo ṣe kàálẹ̀ yẹn ibi tá a wá sí. Ó ní àmàlẹ́kà tí ó sọ̀kalẹ̀ kì í ṣe pé wọ́n kàn dá sọ̀kalẹ̀. Màlẹ́kà Jùbílù náà wà nínú wọn. Ó ní ó lídìí wọn. Wọ́n ní tí màlẹ́kà tí wọ́n bá ti ń bọ̀, wọ́n kó àwọn àsíá kan dání. Bánà tí wọ́n ta. Liwa'ul Magfirah wà ń bẹ̀. Bánà wípé gbogbo àwọn ọmọlẹ́yìn Ànábì o àti ráforíjì ọlọ́ngbà. Wọ́n lọ tà yẹn sí Mẹ̀dínà ní sàárẹ̀ òjíṣẹ́ ńlá Ànábì wa Muhammad. Ibẹ̀ ni wọ́n lọ tà sí pé ìyá Ànábì o gbogbo àwọn ọmọlẹ́yìn rẹ̀ tí wọ́n bá gbààwẹ̀ bó ṣe yẹ kí wọ́n gbà, tí wọ́n bá gbà pẹ̀lú bẹ̀rù Ọlọ́run, tí wọ́n gbà pẹ̀lú àánú, tẹ́ni tó ní fún ẹni tí ò ní, tẹ́ni tí ò ní náà ṣe mọ̀náfíkì ẹni tó ní. Wọ́n lọ gbé bánà yẹn síbẹ̀ ní Mẹ̀dínà sáré máa wò pé gbogbo ọmọlẹ́yìn rẹ̀ wọ́n ti di ẹni tí kíni tó wà foríjìn. Liwa'ur Rahma wà ń bẹ̀. Bánà pé gbogbo yín ti si ẹ ti dẹn tó rànú ọlọ́ngbà. Ìyún ó wà ní bayna sama'i wal ard. Láàrin sánmà àti ilẹ̀ ni wọ́n gbé yẹn sí. Nínú oríire tí ń bẹ nínú Laylatul Qadri tí a wà sínú mẹ́wàá kẹ́yìn. Ó nìyẹn. Tó jẹ́ pé bí mi àti ẹ ṣe ń dẹ́sẹ̀ wọbẹ̀ yìí, àánú la rí gbà torí pé àwọn kan lájọ bẹ̀rẹ̀ káyé ní kéèjì káyẹ̀ta tí wọn ò láǹfààní àti ṣiṣẹ́ olóore tó wà nínú mẹ́wàá kẹ́yìn. Ẹlòmíì ti wà lórí àìsàn, ẹlòmíì ti wà lọ́gbà ẹ̀wọ̀n, ẹlòmíì ti bẹnu sáré lọ, ẹlòmíì wà níbi kọ̀ọ̀bá olé. Èmi àti ẹ wà láyé àwà nídùnnú àwà lálàáfíà. Kí wàá ló yẹ ká ṣe? Èmi ọmọdé ṣe wàhálà ń tèmi o. Iṣẹ́ Ọlọ́run ìyún ó ṣe nì. Ta ló sọ fún ọ pé lórí ọ̀fẹ́ lọ́lọ́run? Ọba ńlá, ọba tó sọ pé ó pera rẹ̀ ní òun ọ̀kẹwà ní ayé lóòótọ́, ṣùgbọ́n tó bá dọ̀run nígbà tó pera rẹ̀ ní Arahamanu, ó tún fi Arahimu tì. Kò dúró lórí Arahamanu nìkan. Arahamanu ló ní o ṣe o láyé ní àyè ń tọ́jú ẹ̀yìn ń kẹ́ ọ. Kódà wọ́n tó ṣe tèmi, ó tún lè ní ju ẹni tó ń ṣe tèmi lọ. Àmọ́ Rahimu yín tó o bá wá láyé ní àyè la fi pè ọ́ sí pé kó o mọ́ sùn ní mẹ́wàá kẹ́yìn ní Ramadan yìí. Ó kò ń ṣe ibi téèyàn ti máa sùn. Ànábì kì í sùn. Ànábì àmọ́ yan náfìlà tí ẹsẹ̀ rẹ̀ méjèèjì báyìí ó wù. Ànábì Muhammad sàlám ó yan náfìlà wáyé sàbẹ̀rẹ̀ pélé ò wá pọ̀. Ṣé bọ́lọ́run rẹ ti ní liyaghfira laka Allahu ma taqaddama min dhanbik wa ma ta'akhkhara? Ṣé bọ́lọ́run rẹ ti wulẹ̀ forí jẹ́ ọ tẹ́lẹ̀? Ó ní tó o ti ṣe tẹ́lẹ̀, ìní bíọ́, ìtọ́ bá tún ṣe náà, mo ti mójú kó ń bẹ̀. Ó ní mo ti pé dẹ́kun lé ọ lórí. Ànábì ní alamu akun abudan shakuro. Ṣé ó wá yẹ kí n jẹ́rú tí ọmọ dúpẹ́ bí? Ànábì tí wọ́n fi náà fílà dúpẹ́. Wọ́n béèrè àánú.
Ànábì wa ń pariwo nígbà tí ó lọ, ànábì ariwo tí ń pa náà láriwo èmi àti ẹ umati ló fi ṣàlàyé ń tá a ṣe é lẹ̀ fún wa pé bá a bá ṣe é tó ń bá ti dúró níwájú Ọlọ́run ní gbangba àlìkíyámà ẹ̀yìn òun látòsí. Ló fi lè sọ pé ẹgbẹ́ ọmọlẹ́yìn òun ni ó wà àlìjánnà àfẹn tó bá kọ̀. Inú ẹ̀ tó bá kọ̀ náà ni kó mọ iyì tí ń bẹ́nu lè látòlè kọ́dírì kó mọ wà. Liwali karama ló sì kẹta bánà àpọ́nlé ìyẹn làwọn màláíkà wọn máa gbé dání wọ́n máa gbé wọlé kálukú. Tí wọ́n bá bá ọ lórí oorun wọn ó kí ọ ṣùgbọ́n bí wọ́n ó ṣe kí ọ yàtọ̀. Tí wọ́n bá bá ọ lórí ìjókòó bí wọ́n ó ṣe kí ọ yàtọ̀. Bí wọ́n bá bá ọ lórí ọrùn àmàlẹ́kà ordinary màláíkà ni ó ṣàdúrà fún ọ. Tí wọ́n bá bá ọ lórí pọ́ùn ṣe bá dà màláíkà Jùbílù fún ara rẹ̀ ni ó máa ṣàdúrà fún ọ tí wọ́n máa fọkọ̀ ọlọ́m̀bẹ́ lọ́n fún ọ. Tí wọ́n bá wá kó dọ́là alẹ̀ tí wọ́n kó náírà alẹ̀ èwo ni wọ́n náà náwó mú. Wọ́n ní màláíkà Jùbílù ó ṣàdúrà fún ọ fúnra ara rẹ̀ pẹ̀lú orúkọ Ọlọ́run tó bá bọ́ ọ lórí pọ́ùn ṣe bá dà ọ wàá lè gbìyànjú ìyàn wọn bọ́ kúkú sùn náà wọ́n kú ti sọ pé màláíkà kan náà ṣàdúrà fún ọ ṣùgbọ́n kì í ṣe màláíkà Jùbílù nǹkan jù nǹkan lọ. Ní tí wọ́n máa sọ nìyẹn wọ́n máa béèrè àlàáfíà fún ọ àtàmọ́tòlá ilé fàjìrì títí tálùbàjáde ó fi là. Èèyàn mẹ́ta lànàbí ní kọ́ máa retí ìkẹ́ tí ń bẹ́nu lè látòlè kọ́dírì ká tó sún sí kí lọ́kàn nígbà tí a bá gbàwẹ̀ parí báwẹ̀ ṣe ń lọ parí. Ànábì ní kọ́ máa retí ìkẹ́ tí ń bẹ́nu lè látòlè kọ́dírì. Alákọ̀ọ́kọ́ ni múdìmárùlẹ̀ ámúrì. Ó sọ̀rọ̀ dáadáa ńgbà tí ń jáde ṣùgbọ́n ńgbà tí ń bọ̀ kàntànkàntàn ní wí aṣọ funfun lọ́wọ́ ó ti pò mẹ́rẹ̀ ó ti mutí yó ọlọ́tí ọ̀rọ̀ rẹ̀ ọ̀bá táwọn èèyàn mú mọ́ wà ń wí wóró orí kòtò ńlẹ̀ báyìí kò tí ì débi kòtò tó fi fò ó rò pé òun ti fò kòtò ní ẹsẹ̀ míì tí ó gbé báyà fi ju àánú kòtò gbà tí wọ́n ní ọmọ mọ́ àǹfààní wo náà ní í ṣe fún ọ tẹ́lẹ̀. Múdìmárùlẹ̀ ámúrì wọ́n ní ọmọ retí ẹ̀san tí ń bẹ nínú lè látòlè kọ́dírì. Ẹlẹ́ẹ̀kejì ni kọ́tí Ibrahim ọ̀ọ̀ka ọ̀rọ̀ ẹbí kún tọ́lọ́hùn òdẹ̀ bọ́ fi ṣeré ọlọ́run bọ́ ọ̀rọ̀ ẹbí ṣeré o kò bọ́ fi ṣàwàdà. Tẹ́kùn ẹbí bá ti já lọ́wọ́ rẹ tókùn ẹbí ti já ọ̀ọ́délé yín mọ́ sàárà iṣẹ́ wo ni ẹ wò fún ọ tí wọ́n ní oko bàbá rẹ wọn ó ti pa ọ́. Orírun ní rẹ tó gbẹ́bẹ̀ wọ́n bí ọ sí ibẹ̀ ló ti lọ primary school ibẹ̀ ló ti lọ secondary school ọwọ́ jáde tán ọ jáde ìwé ọwọ́ dé ìwà nítorí ọba padà lórí ìrun ibẹ̀ ni wọ́n ti sàṣì ọ kí ló dé tí wọ́n sàṣì ọ ń gba kékeré wọn ti pa ọ́ dànù. Àní àwọn sẹ́fẹ́ lómi pé ìyá rẹ̀ ní í ṣe. Tó bá ti ń jákun ẹbí tókun ẹbí bá ti ń já látọwọ́ rẹ wọ́n ní ọmọ retí ẹ̀san tí ń bẹ́nu lè látòlè kọ́dírì. Ẹlẹ́ẹ̀kẹta ó ní akọlẹ̀ wàlídé. Ìyá àti bàbá rẹ ọ̀jẹ̀ nǹkan kan lọ́wọ́ rẹ ẹlẹ́ẹ̀kẹta ìyá àti bàbá rẹ kó bá ọ́fíìsì lọ́wọ́ bó bọ́lá ń ṣe máa ń so ọ̀rọ̀ pọ̀ mọ́ra wọn tọ́lọ́mùbá so la ilaha illallah tó bá mú délẹ̀ báyìí yóò fi Muhammadu Rasulullah yóò fi tì ní. Ìgbà tó ń sọ̀rọ̀ ó ní wàá sọ iná lè sánà Allah ta'budu illa iyyahu kí ló fi kìtì Allah ta'budu illa iyyahu wa bil walidayni ihsana. Ẹ wo bí tó lọ lọ́rọ̀ ìyá àti bàbá mọ́ Ọlọ́run ti pàṣẹ o ó gbọ́dọ̀ sí nǹkan kan àfẹ̀mí Ọlọ́run ìyá àti bàbá rẹ̀ ó sì gbọ́dọ̀ sí dáadáa sí wọn ẹ wo bó ṣe lẹ̀ mọ́ra wọn. Wọ́n á ń bẹ́ ń gbòòrò oúnjẹ gbogbo ayé gbogbo tó yẹ kí àwọn náà fi ṣàyé torí tiẹ̀ ni wọ́n ṣe kó ta àwọn náà ra nǹkan lẹ̀. Ní tí wọ́n dà lójú tí wọ́n gbójú ilé mú wọlé ẹ̀kúlé wọn mú gbàjáde torí kò lè ra admission. Gbígbà tó kan òkòwò ni wọ́n talẹ̀ wọn bí n bá kọ́ ọmọ mi ọkọ̀ ìwọ lọ́wọ́ àǹjá ìwà arántí wọn mọ́. Ọwọ́ mu mílíkì tán àní dèdè ní ó mu mílíkì tán wá kágolo mílíkì jọ ní ẹ lọ kó fún ìyá àgbà kan wọn fi ṣe mẹ́mẹ́. Omi inú mílíkì ó jẹ́ ìwọ̀ fún ìyá. Ọ̀rọ̀ lè látúlì kọ́dírì. Ó pọ̀ níyì ó pọ̀ lápọ̀nlé. Tubele ma komaha sukiro. Wọ́n ní Laylatul Qadri ó pọ̀ níyì lápánlé ó pọ̀ gan ó kọjá ó lékún jìnnà sí ti gbogbo àwọn òru yòókù.
ó níyì níwájú Ọlọ́run. Ẹnikẹ́ni nínú yín tó bá dìde lóru yẹn tó gẹ̀ẹ́tì ẹ̀ tó gán nílẹ̀ látùlì kọ́dírì olú ẹni bẹ́ẹ̀ sóríire. Irú ẹni bẹ́ẹ̀ tó bá lè dìde lẹ́yìn tí ń dúpẹ́ fọ́lọ́run tó fi ìgbàgbọ́ Ọlọ́run ṣiṣẹ́ níbẹ̀ ó ti dẹni tọ́lọ́run yọ́nú sí. Ọlọ́run dákun mọ́sẹ̀ ṣàánú wa. Bí Ramadan sí wọ́n parí lọ yìí dáadáa ò tán o. Mo rò pé dáadáa ti tán o. A ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ká tún máa ṣe dáadáa lọ nìyẹn o. Torí mo mọ̀ pé níjọ́ yídì ló bà gbogbo iṣẹ́ tí o ti ṣe kánú Ramadan jẹ́. Àwọn kan tó àrẹ́jì kalẹ̀ yẹn kọ́ ló kàn o. Ilé ọtí tó ti fẹ́ máa lọ hòtẹ́ẹ̀lì tó fẹ́ máa lọ ibi tí a ti fẹ́ máa ta tẹ́tẹ́ gbogbo ibi tó dénú Ramadan wọ́n tún ti bá yín kunlé ọtí kalẹ̀ nísìnyí o. Wọ́n ti bá yín kùn gbogbo bẹ́yẹn yẹn kọ́ lọ́rọ̀ kàn. Tó bá ti di lèlátú tó bá ti di pé àwẹ̀ ń parí lọ báyìí Ànábì ṣe wá lójú òyìn tó ń fẹ́ sọ di súnátùl muakkada fún wa tó jẹ́ súnátùl muakkada tó pa ní dẹ̀dẹ̀ sàkátùl fítírì. Ó yọ tiẹ̀ ó yọ tọmọ rẹ ó yọ tìyàwó rẹ gbogbo ẹni tó wà lákàtà rẹ tó yẹ pé wọn ló fi díẹ̀ nínú Ramadan kì bá sọmọ rẹ tó wà léèwé. Ó yọ ó lọ gbé fáláìní gbogbo fáfá mọ́sálásí yìí mọ́ mú yín ó gbà á. A fi àwọn nǹkan alábẹ́ríkà bíi èlùbọ́ bíi gàrí ìrẹsì ẹ̀wà àwọn nǹkan tá a fi yọ ní àhín nìyẹn. Àwọn tó kàn nìyẹn á wà á yọ kó tó di wípé a lọ sí ìdì ni kì í ṣe wípé ńgbà tá a bá wá dé láti ìdì lọ́wọ́ lọ gbé sàkátùl fítírì rẹ̀ torí wọ́n fẹ́ kó dùn ẹnìyẹn nú bọ́yọ̀ wà nínú rònú ní adún kọlá àbọ̀dún kọ̀tàn la tí wọ́n ti ní ọbẹ̀rẹ̀ rẹ̀ pé wọ́n lọ ṣé a sì jọ sọdún yìí ọba gbé ráìsì kóńgò 4 dọ́dọ̀ rẹ̀ ọkàn rẹ̀ ó kọ́kọ́ balẹ̀ náà àṣebi ata àtẹ̀pọ̀ àtẹ̀já ọba tó ṣe rẹ̀ sí ó ṣe yòókù ọkàn rẹ̀ ó kọ́ wálẹ̀ náà. yìí ti ń dà wá láàmú lólè ta wáyé náà lójó jẹ́ pé gàrí ní pọ̀ ṣé gàrí lẹ́yìn ọ̀dà omi tí ó mọ̀ mú láàárọ̀ ọjọ́ yìí dì ṣùgbọ́n à ń sọ fún ọ pé kò wọ́ o ṣùgbọ́n ráìsì wọ̀ ọ́ ẹ̀wà wọ̀ ọ́ á sì yùn bàbá á lọ yídì á lọ taya tọmọ kódà obìnrin tára rẹ̀ ọ̀mọ́ wọn fẹ́ kó lọ kó dúró kó máa wò wọ́n lọ́ọ̀kan wárí tún kí mi ìlú ìdáta ọ̀tákìbìrú lọ àlámọ́ àdákún. Ramadan ti ń parí lọ yìí Ọlọ́run ni mo fi ṣe mọ̀nà fún yín ní o mo ìṣàlàyé ń tẹ́ ṣe ń bẹ̀. Bẹ́ẹ̀ ṣe gbàwẹ̀ yìí àwọn tí ò bá láǹfààní àti gbà nìyẹn ó ti ṣàlàyé tí wọ́n ó ṣe. Ọlọ́run ò fẹ́ nira fún yín ló fi yọ àwọn yẹn lẹ̀ tí ò láǹfààní àti gbà ìyẹn kọ́ tọ́pìkì tá a fẹ́ lò kò fà nira fẹ́ nìkankan yín. Tẹ́ ẹ bá ti wá kà tó pé tó ti pé bóyá pé 29 wọ́n sọ pé wọ́n ti rí oṣù àbó pé 30 ni èèyàn kí múlẹ̀ tá a bá ti wò ó tí wọ́n bá sọ pé a ti róṣù o tá a sì gbọ́ lẹ́dọ̀ àwọn aláṣẹ wa pé yìí ti ya à ń lọ náà nìyẹn. ẹ wà lọ gbọ́ lọ yín tóbi kìí ṣe pé yẹn máa kọrin lọ yídì orin àjọ ńlá máa kọrin yún á lọ àwábọ̀ kíní kan sẹ́ńtì ò lè lọ no ẹ lọ gbọ́ lọ yín tóbi ẹ dùn bẹ́ẹ̀ ẹ sáfọ̀mọ́ Ọlọ́run ẹ farabalẹ̀ ẹlòmíì ní ìtìdé yídì tán yóò ti máa kán ìmọ̀ọ́mù lójú mọ́mú ẹja kírun mọ́sọ́ kílẹ̀ méjì ní kẹ̀ẹ̀kan lọ́dún. ẹ gbọ́ lọ́hùn yín tóbi ẹ jẹ́ mọ̀pọ́ lọ́hùn mọ̀pọ́ òun sóore fún yín pé ẹ̀yin náà mọ̀ lóore. ẹ kí Ọlọ́run lórí ikú káyín kún ẹ̀ ń tọ́ mọ̀nà. ẹ kí Ọlọ́run yín lórí pé ó kàyín kún ẹni tó rí gbà láti ìbẹ̀rẹ̀ dé parí torí kì í ṣe gbogbo ẹni tó bẹ̀rẹ̀ náà lọ parí ẹ̀. ẹ kí Ọlọ́run lórí oore ńlá tó ṣe fún yín tó ju tẹ́gbẹ́ lọ. tẹ́ bá lè dúpẹ́ tó dáa jù náà ní kẹ́ ẹ jẹ́rú tí yóò dúpẹ́ bí Ramadan bá parí abadé láti yídì ká mọ̀ darí síbi iṣẹ́ ẹ̀sẹ̀ mo ti sọ mọ́ débẹ̀ mọ́ kúrò ń bẹ̀ torí pé ò ní tó lè fi sọ ìyà pé dandan kí Ramadan ọdún tí ń bọ̀ bọ̀ láyé. nígbà tó wà ní kí wọ́n ló ba ìkan tó ṣe kalẹ̀ kí ló ṣe tó bàjẹ́.
bakiyata li umri am naliko kajusimanan badiri bisawika. àwẹ̀rẹ̀ ó ní tó fi ṣe kìí ṣe pé ó gbádànù lásán ó ní tó fi ṣe. ọmọ bóyá oṣù lókù tó lò láyé ọmọ bóyá ọjọ́ lókù tó lò láyé ó lè má pọ́dún tí ó bá sì ti pọ́dún àwẹ̀ mi ò lè bọ́ ọ láyé. ó mọ̀ bóyá àwẹ̀ mi ò bọ́ ọ láyé o má jẹ́ kélé yìí bàjẹ́ mọ́ ọ lọ́wọ́ o. tọ́ba tí wàá gbàwẹ̀ tán wọ́n ń ṣe wá lójú lọ́yìn sítátù sawal àmẹ́fà lẹ́yìn Ramadan ara àwọn nǹkan tá a ní láti ṣe nìyẹn. ànábì àmọ́ gbà á tẹ̀lé ànábì tẹ́ bá ti gbà á tẹ̀lé Ramadan kàyà mi dárì ní gbígbà pẹ́ gbogbo ayé yín gbàwẹ̀ ni. tẹ́ bá ti lè gba mẹ́fà tẹ̀lé gbígbà pẹ́ gbogbo ayé yín ẹ fi gbàwẹ̀ ni ànábì ṣe wá lójú ọ̀yìn bẹ̀ bàbá wa kú ń bẹ̀ á ní bọ́ síbi ẹ̀ṣẹ̀ mọ́ á ní bọ́ síbi tí ò dáa mọ́ a ní bọ́ síbi ọ̀rọ̀ sọkúsọ mọ́ a mọ̀ ṣe jẹ́jẹ́ a ti dẹni mímọ́ ó mọ̀ rìn bí ẹni tó ti wọ aṣọ funfun white tí wọ́n rán complete tí wọ́n ṣiṣẹ́ sí tí wọ́n gangan fúnra ara rẹ̀ ti wẹ̀ ó ti lo lọ́fíńdà àlùbáríkà ó ti ń ta sísán ó ti rí pé wọ́n náà mọ́ ó dé fìlà rẹ̀ àbó wégilé rẹ̀ àbó lo ìborí rẹ̀ wọ́n náà mọ̀ pé ibi tó o bá fẹ́ jókòó sí òwò bẹ̀ wò kó tó jókòó. ibi tó bá fẹ́ gbàsọ yẹn lọ ó ronú sí kó tó gbàsọ yẹn lọ bẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ Ramadan tá gbà tán yìí ó ti dání mímọ́ nìyẹn kó tún wá lọ pora mọ́lẹ̀ bí ẹlẹ́dẹ̀ ó yẹ kó sọ pé mo gọ̀ ni ọ́. iṣẹ́ yẹn máa ṣiṣẹ́ kékeré kí máa ṣiṣẹ́ kékeré kí máa ṣeré kí máa ṣe àwàdà oorun dá mọ́jú kó o sì wá lù pópó ńjọ kan ló ti lọ kó àwọn kan bàjẹ́ sínú físà rẹ̀ ẹ jẹ́ ká ronú sí dáadáa iléeṣẹ́ wa yìí Jígí Alára Media Concept ọlọ́mọdé ó bàjẹ́ o ọlọ́mọdé ó dàrú o ọlọ́njẹ́ ọmọ ìlú òkè o ọlọ́njẹ́ ó débi gíga o iléeṣẹ́ yẹn ló fún aláǹfààní láti sọ̀rọ̀ ń bì èmi ọmọ yẹn tí mo bá yín sọ̀rọ̀ náà ni Alhaji Abdulaziz Sulaiman Ọláwálé tí mo jẹ́ Chief Imam fún Central Mosque Mọ́sókè Apẹtẹ ní Ìbàdàn bì ọ̀gá àgbà tí wọ́n ní iléeṣẹ́ yìí Alhaji wa Adé ọmọ Bánkọ́lé Ọlọ́run dákun mọ́jà padà sí ibú ọba wọn Ọlọ́run bá ní sọ ẹ̀mí wọn Ọlọ́run bá ní fẹ̀mí wọn lẹ̀ wàrọ̀fà náhu makana aliya Olúwa tí ń gbẹ́rù ga mọ́sá ìbáni gbé wọn ga mọ́jà padà sí ibú ọba mọ́jẹ̀ wọn ọ̀dẹ ní yẹpẹrẹ mọ́jẹ̀ wọn fi iléeṣẹ́ ìpìtàn pé mo ṣe rí Ọlọ́run jẹ́ ológo kólógì kó di ní ńlá gbogbo àwọn òṣìṣẹ́ ibẹ̀ Ọlọ́run sọ wọn dèrò ẹ̀yìn Ọlọ́run bá ní gbọ́ àdúrà gbogbo wọn wọlá bisimilahi rahmani rahimi bisimilahi rahmani rahimi bisimilahi rahmani rahimi tabarakale dibi adi hilimuliku awala kuli shay'in qadir anta mataroni tasimahu kalami ala taala makani yasumalanta ala ilala ala la ilaha illallah. Ìkànnì Jígí Alára 16 bàbá gbogbo.